You see this one? And this one don't ripe. Not ripe. Now ripe one, not the fine. Yes, I know. You see this one? Ẹ̀yin tèmi ṣé láyọ̀ lẹ́wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bàìtú ṣe wà lénìí. Thank you for joining me. Ẹ̀yin náà rí fruit yẹn kó tó di pé mo lọ to the matter of today. Sour soup nìyẹn. Ó ti dọbẹ̀, ó ti dowó torí àwọn èèyàn ti rí àǹfààní ẹ̀. Bó ṣe wà yẹn, ìmí wà 3,000, 3,500, 4,000 years. Ó depend bó bá ṣe tóbi tó. Àwọn èèyàn ti mọ àǹfààní ẹ̀ o, especially fún àwọn tó experience prostate enlargement / cancer, breast cancer. Yes, ó dáa gidi gan. Táwo ò bá rí àwo ò ní sọ. Mo ti sọ nínú fídíò mi yẹn, ẹ lọ wo fídíò mi yẹn tí mo sọ̀rọ̀ cancer. Yes, ó dáa fún enlargement too, ó dáa. Àwọn tó ti lò àwọn ni wọ́n recommend ẹ̀. Yes, ní fa àìsàn ló gbà o. Bó ṣe wà yẹn, kí lẹ máa ṣe? Ẹ fọ gbogbo ara ẹ̀, ẹ ha ìdọ̀tí kúrò, ẹ pieces ẹ̀, ẹ fi sí blender. Ó di múmu nìyẹn. Meanwhile, gbogbo nǹkan tó ní kí ẹ má jẹ mọ́ tó lè cause kó lead sí obesity. Ẹ jìnnà sí tó máa lead yín sí obesity. Tó bá ṣe obese, bẹ́ẹ̀ náà ni enlargement yẹn ṣe máa tóbi sí. Yes, then ó ń pa cancer cell. Ó néwé, especially ewé rẹ̀, ó dáa gidi gan. Sóyè yín. Ewé ẹ wá kànáfùrù, ẹ fi máa boil ewé, ẹ máa mú bí tea. Àwọn kan ti experience prostate enlargement tó jẹ́ pé ó ti affect bladder wọn àti tọ̀ àti maintain ìtọ̀. Arúmọ́ kẹ́rẹ́kẹ́rẹ́ ó ti affect kidney. Wọ́n wà ní kí ẹ máa mú mi. Ẹ̀yin ò ṣe ní mú mi. Bí ò bá mú mi, wàhálà tún ti máa pọ̀ sí nìyẹn. So kí lẹ máa bá mi wá? Ẹ máa bá mi wá epo ẹmi. Tẹ́ bá dẹ́dọ̀ àwọn lékúlẹ́jà, ẹ máa understand better. Epo ẹmi, kànáfùrù àti àbọ̀tù sodium. Ẹ turn ẹ̀ sí powder. Ẹ máa fi mògì díẹ̀díẹ̀, the same proportion. Meanwhile, ẹ lè máa bu síbí kọ̀ọ̀kan kẹ́ máa boil ẹ̀ o. Tẹ́ bá ti boil ẹ̀ fún 5 to 7 minutes, ẹ yọ, ẹ dà sínú flask. Ẹ tún èyí tẹ́ ẹ yọ yẹn, ẹ tún rinse again. Ẹ dà sínú flask kẹ́ lè bá extract gbogbo ara ẹ̀ tán. Ẹ ní oore ọ̀fẹ́ láti máa mú bí tea àbí kẹ́ máa fi mu ògì. Tẹ́ bá dẹ̀ ń lò, ẹ make sure pé ẹ ń mu mi. Ẹ make sure pé ẹ ń mu mi. Ẹ dẹ̀ ń ṣe exercise. But first thing foremost, láti clear gbogbo pathway tó ti block, ẹ wá kíní kan kẹ́ fi ṣe flushing. Ẹ wá kíní kan kẹ́ fi ṣe flushing. Mi máa sábà advertise kíní flush kan. Ẹ bá lọ sọ́dọ̀ àwọn elékúlẹ́jà, ẹ sọ fún wọn pé fẹ́ flush system yín kẹ́ tó wá bẹ̀rẹ̀ treatment yẹn. Yes, àwọn tó lò tí wọ́n ti rí success, àwọn ní ká bá wọn pass ẹ̀. Yes, kí ni title tèmi? Ǹjẹ́ o ti jẹ́ teacher lecturer rí? Nítorí pé o fẹ́ bóbìnrin sùn, o fẹ́ dó, o fẹ́ lá, o fẹ́ tọ́ bọ̀, o dẹ̀ mọ́mọ́ fèlè àfìgbà tó sọ̀kan. Ǹjẹ́ mo rí nínú ẹ̀yin tẹ́ ń wò mí tó jẹ́ pé ẹ ti ṣe irú ẹ̀ rí nígbà kan rí? Ìkan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì, ǹjẹ́ bẹ́ẹ̀ ṣe ń wò mí, a rí nínú àwọn student nígbà kan rí tó wà lára àwọn tó pro fún ọmọ ní pro. Kí ló ń jẹ́ pro? Tẹ́ tó láì tẹ́ bóbìnrin sùn rí. Ǹjẹ́ ìwọ tó ń wò mí lọ́kùnrin, ǹjẹ́ o ti ṣe bẹ́ẹ̀ rí? Ẹ̀yin náà mọ̀ pé mi lè ṣe kí n má sọ experience tèmi, màá sọ experience tèmi náà. Ǹjẹ́ a ti rí nínú ẹ̀yin teacher, ó kàn 8 student yẹn for nothing. Àwọn yòókù rẹ̀ lò 4 years. Ó dẹ̀ mọ́mọ́, ó jẹ́ kó ń lo 6 years. Ǹjẹ́ a rí nínú yín nítorí pé ó fẹ́ bọ́ obìnrin sùn, ó fẹ́ dó, ó fẹ́ lá, ó fẹ́ tọ́ bọ̀. Ó yẹ kó lo 4 years, ó dẹ̀ lo 6 years. Ǹjẹ́ a rí teacher bẹ́ẹ̀ àbí a rí student bẹ́ẹ̀ tí wọ́n ní ẹ lára bẹ́ẹ̀ yẹn kó tó di pé ó wá sọ̀kàn kó tó wá get out from the school? Àbó tí ẹ sọ̀kàn gan. Mo fẹ́ gbọ́ story, ẹ jọ̀ọ́ ẹ share mi.
ẹ jọ̀ọ́ ẹ share mi èmi náà wá sọ experience mẹ́ta fún yín màá porúkọ àwọn teacher wọn yẹn bẹ́ẹ̀ mi ní sorúkọ school torí pé school kọ́ ló ṣẹ̀ wọ́n dẹ̀ make sure pé wọ́n discipline àwọn teacher tí wọ́n found one thing yes ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ sí ẹ as a teacher as a lecturer àbí student tó ti ṣe kárí nísìn ọ̀pọ̀lọpọ̀ kan ṣẹlẹ̀ sí ẹ torí àwọn ìwà burúkú tó ti ṣe tẹ́lẹ̀ ni nígbà kan rí ọmọbìnrin kan wà ó ní boyfriend ó lọ visit boyfriend ẹ̀ nínú hostel nínú rúùmù yẹn wọ́n wá jẹ́ 8 èmi ò mọrú díẹ̀ game tí wọ́n ṣe o wọ́n ṣàtò pro fọmọ yìí 8 of them ṣé ẹ mọ̀ pé pro tí wọ́n tò fọmọ yìí ìtìjú rẹ̀ ló jẹ́ kọ́mọ yẹn parí school níbẹ̀ yẹn dè ní bóyá wá parí níbò mí o àmọ́ fi school yẹn lẹ̀ ìjẹ́wọ́ wà lára àwọn tó ṣe bẹ́ẹ̀ yẹn fọmọ yẹn ó dẹ̀ lè mọ̀ jẹ́ this particular one tí mo sọ ìjẹ́wọ́ ti ṣe bẹ́ẹ̀ rí bóyá ẹ ti ẹ̀ jẹ́ 2 lẹ́tọ̀ pro àbí 3 àbẹ́ ti ẹ̀ jẹ́ 12 bóyá o lè share mi ní story kí àwọn ayé dáríjì ọ́ ẹ fún mi ní voice àwo sì bá yín bẹ̀bẹ̀ sọ́lọ́run máa fi platform yìí máa fi bẹ̀bẹ̀ sọ́lọ́run gbogbo ọ̀rọ̀ yín ó sì dayọ̀ ǹjẹ́ a rí teacher kan náà tó ní ọmọ lára tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ ǹjẹ́ ó ṣe bẹ́ẹ̀ fọmọ kan ọmọ yẹn dẹ̀ wò sùsùsù ó dẹ̀ parẹ́ ìwọ gan kíní yẹn ó ń jẹ́ lọ́kàn pé tó dé kan tó ṣe fọmọ yìí ló fi parẹ́ ó dẹ̀ lè mọ̀ wọ́ọ̀sì tó bẹ́ẹ̀ yẹn yes mo ní experience yìí teacher yìí wọ́n pè ní teacher ndana teacher yìí ní títí ẹ̀ ẹ̀yin èèyàn ẹ sọ fún àwọn ọmọ yín o wọn ò gbọ́dọ̀ fail course dípò tí wọ́n á lọ mọ bá teacher lẹ́yìn lọ mọ bẹ̀bẹ̀ marks gbogbo àwọn ọmọ tó ń lọ bá teacher lẹ́yìn tó ń lọ bẹ̀bẹ̀ marks ọmọ ń bá wọn sùn ni ẹ̀yin ẹ̀dẹ̀ wá imagine teacher tó ń bá ọ̀pọ̀lọpọ̀ student sùn ní school ṣé ẹ rò pé inú teacher yóò ti ní àìsàn HIV teacher yóò ti ní àìsàn HIV ó ń kó fún àwọn student ni ó mọ̀ọ́mọ̀ ó kó fún wọn ni bí irú teacher dáná tí mò ń sọ yìí wọ́n pe kinní kan ní prep wọ́n pe kinní kan ní introduction wọ́n pe kinní kan ní prejambite wọ́n pe kinní kan ní remedial àwọn ọmọ tí wọn kì í ní admission sí 100 level yẹn tó yẹ kí wọ́n á kọ́kọ́ ṣe exam kan kí wọ́n tó bọ́ sí 100 level yes irú àwọn tí teacher dáná yìí máa ń dì pẹ̀lú nìyẹn ó gbowó lọ́wọ́ wọn ó sì dó wọn ó gbowó lọ́wọ́ wọn ó sì dó wọn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ó ní HIV kúrò ní school ni ẹ̀yin òbí you have lot to do ẹ relax ẹ jẹ́ kí àwọn ọmọ yín máa sọ ọ̀rọ̀ fún yín ẹ jẹ́ kí àwọn ọmọ máa sọ̀rọ̀ fún yín tí ẹ bá relax táwọn ọmọ bá sọ̀rọ̀ fún yín tí wọ́n bá tiẹ̀ sọ ẹ béèrè pẹ̀lú ohùn rẹ̀lẹ̀ ẹ má fi ohùn ìbínú máa fi béèrè ṣé ẹ mọ̀ pé tí àwọn ọmọ bá sọ fún yín táwọn ọmọ bá sọ fún yín kí ni ìtànná sí mi lójú mi ti mọ̀ táwọn ọmọ bá sọ fún yín ẹ lè lọ fight fún wọn ẹ lè fight fún wọn táwọn bá sọ fún yín ẹ lè fight fún wọn tó yẹ yín ẹ lè gbé bodies yẹn fún àwọn ọmọ yín kán mọ́ sọ àwọn ọmọ yín di aláìsàn lọ́sàn-án gangan ó sì ń ṣẹlẹ̀ ó sì ń ṣẹlẹ̀ á jí ayé john kọ́ o ìdí tí mo fi sọ̀rọ̀ yìí ó ní pé ìyá kan ló gbé ẹ̀sùn tíṣà kan wá tíṣà yẹn nígbà tíṣà yẹn ṣì yọ̀ǹgì tíṣà yẹn ó ti lá mọ̀mọ́ ó ti lá tíṣà yẹn ti dàgbà ń sìn bẹ̀t ó wà lórí ṣé contract wọn mọ̀ pé ni yes ó tún wá fojú sí ọmọ ó mọ̀ tẹ̀ like generation mọ̀mọ́ yẹn ìyá yẹn náà ó náà fẹ́ dì pẹ̀lú ẹ̀ kò gbọ́dọ̀ tún mú ọmọ ó ní kò gbọ́dọ̀ tún mú ọmọ so ó sì ń ṣẹlẹ̀ so irú ìdáná wọ́n sì pọ̀ láyé wọ́n gbowó wọ́n dò àìsàn wà lù wọ́n ti kó àìsàn fọ́pọ̀lọpọ̀ ọmọ àwọn ọmọ yín ó ń ṣẹlẹ̀ a rí àwọn tíṣà obìnrin náà tí wọ́n frustrate ọmọkùnrin bẹ́ẹ̀ kò wọ́pọ̀ tí àwọn ọmọ yín obìnrin wọ́n máa ń go through something wọ́n máa ń go through hell ẹ̀yin òbí ẹ̀ mọ̀mọ́ kankan nílé mọ̀ ni wọ́n máa ń go through hell
ẹlẹ́ẹ̀kẹta tí mo tún fẹ́ sọ as experience òun ni teacher Kọ́lá ó ní ọmọbìnrin yìí tí teacher Kọ́lá fojú sí lára ó ní ìwọ màá du ẹsẹ̀ màá du àwọn mélòó ẹ tá a ti gánmọ̀dé sú màá du ẹ màá la ẹ màá tọ́ ọ bọ̀ ẹ̀yin tèmi mi fẹ́ hypocrite bí mo ṣe sọ̀rọ̀ yìí làwọn kan ṣe like láti wo fídíò ẹ̀yin hypocrite bá a sọ̀rọ̀ báyìí gẹ̀ àlè rí yín mi ò fẹ́ hypocrite ẹ jẹ́ ẹ mọ̀ pé teacher lèmi mi ò dẹ̀ sọ̀rọ̀ yìí pé láti raise morale yín mò ń sọ ká fi kọ́gbọ́n mẹ́wàá ń ṣẹlẹ̀ sẹ́ ọmọ yìí ni ọmọ nígbà èmi pè lọ́mọ nígbà yẹn ni èyí tí mo sọ yìí seriously àwọn gan ti di like thick mommy ó lóò nígbà ìwọ teacher rádaràdà tó yẹ pé ó ti dó gbogbo àwọn ọmọ school tán ìyẹn náà wàá fọwọ́ sí pé ok ayọ̀jọ́ náà tán nílé ìwé yìí ni ọmọ yìí ó mọ nǹkan tó ń ṣe ó lo extra semester o but this particular semester ó ní yes òun náà ti múra teacher yẹn kalẹ̀ kò mọ̀ pé ó ti lọ fẹjọ́ rẹ̀ sùn meanwhile òun náà ní àwọn bàbá nígbẹ̀jọ́ tí má ní bàbá nígbẹ̀jọ́ ó lè jẹ́ bàbá ó lè jẹ́ mọ̀mẹ́ ó lè jẹ́ boyfriend but as at that time tó náà fẹ́ dì pẹ̀lú teacher yìí òun náà ti ní bàbá nígbẹ̀jọ́ ó ti jẹ́ kó lo extra semester ló bá fail again kó yẹ kó ọmọ ọlọ́mọ lọ school ló bá fail ọmọ bá ní àwọn tí òun kọ́ gan tí wọ́n jí òun wò nínú class wọ́n pass báwo ló ṣe jẹ́ bó ṣe competition nìyẹn bí wọ́n ṣe ní kí wọ́n call fún paper rẹ̀ nìyẹn ẹ mọ́ gbàgbé ó ti ní bàbá ń gbẹ́jọ́ nígbà yẹn bí wọ́n ṣe call fún paper nìyẹn ẹlòmíì ló wá mark màtẹ́lòmíì wá mark wọ́n wá rí pé ọmọ yìí pass wọ́n bá pe disciplinary committee lé tíṣà wèrè lórí báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ wọ́n sá fún ní suspension pé at least ọmọ yẹn pé wọn ò mọ ibi tí àwọn òbí ẹ̀ lè tún gbẹ́jọ́ lọ wọ́n ṣàṣe bí ẹni pé wọ́n ṣàwà discipline teacher yẹn gbà yẹn ó sá padà wá but that same act teacher yẹn ti ṣe òun ni wọ́n fi lé school gbà yẹn wọ́n fi lé kó ní school nígbà yẹn that's the same act so àti bẹ́ẹ̀ mélòó la fẹ́ kà nínú ẹ̀yin adípèlé ẹ ṣí ẹ̀ wá ní story káwọn èèyàn fi kọ́gbọ́n pé nǹkan bẹ èmi mo ti ṣí ẹ̀yin ti tèmi nìyẹn ṣé ẹ wá rí ọ̀pọ̀lọpọ̀ kan tó ṣẹlẹ̀ yìí gbogbo ẹ̀yin teacher tẹ́ ẹ ti ṣerú ẹ̀ rí tẹ́ ẹ ti repent ẹ sì ń jìyà rẹ̀ ẹ sì máa jìyà rẹ̀ títí dọjọ́ kú ni àfi tẹ́ ẹ bá repent ẹ ṣí ẹ̀mí ní story ẹ jẹ́ ká bẹ àwọn abiyamọ ayé irú mọ̀mọ́ tó ní òun ó di pẹ̀lú teacher yìí tó yẹ ẹ mọ̀ jẹ́ ẹ jáwọ́ gbogbo ẹ̀yin teacher dáradára tẹ́ ẹ ń ṣe bẹ́ẹ̀ ẹ jáwọ́ ẹ mọ̀ jẹ́ kí wọ́n sọ yín di skánsán ẹ rí ọ̀pọ̀lọpọ̀ teacher àwọn míì nu wọn tó ń ṣe ìwà àbèrè like ìkọ̀kan nu wọn sọ́ọ̀nù mo fẹ́ sọ ìkọ̀kan nu wọn ní mẹ́ta tẹ́ rí kì í ṣe pé bóyá wọ́n mọ̀wé jù wọ́n mọ̀ọ́mọ̀ sọ wọ́n di bẹ́ẹ̀ ni nítorí ìwà pálapàla well mọ̀mọ́ ìtúnú fẹ́ dì pẹ̀lú teacher yìí lecturer yìí àwọn sì mọ pẹ̀tù sínú á sì mọ bẹ́ẹ̀ ọlọ́run jẹ́ ó gbọ́ perhaps wọ́n ní teacher yìí ọ̀pọ̀lọpọ̀ nísìnyí ẹ ti dàgbà o àwọn ọmọ yín wọ́n wà ní yunifásitì wọ́n wá ṣeré dèrèdè ìwà tẹ́ ẹ ti ṣe ni ẹ wo Tèmídayọ̀ Awẹ́ yìí èmi ò sọ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò dá o mi ò sọ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ ò dá o ṣùgbọ́n kíní yóò ó lè fogẹ́ yìí rù ó lè fóoru bẹ̀t ọlọ́run mọ̀ọ́mọ̀ ó fi páàsì àrokò fún àwọn òbí ẹ̀ perhaps àwọn náà ti jẹ́ ìkan nínú àwọn lecturer tó ti burú rí because ọmọ Tèmídayọ̀ Awẹ́ yẹn kò yẹ kó mingle mọ́ àwọn people yẹn kò yẹ kó wà níbẹ̀ peer group influence ló send ọmọ yẹn lọ sẹ́wọ̀n peer group influence tó bá jẹ́ pé àwọn òbí ẹ̀ ti dáadáa ni perhaps ó lè fún àwọn ọmọ yẹn rú ìwà míì tẹ́ ẹ wù wọ́n affect àwọn ọmọ ọlọ́run sì mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ ni kó fi punish yín but most of the things tẹ́ ń go through is because of nǹkan tẹ́ ti partake rí ti pangara ti school versus student on my topic ó nìyẹn àwọn míì náà wà tó jẹ́ pé ó tún worse tí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ ọmọ nísìnyí gbogbo ẹ̀yin òbí tí ẹ mọ̀ nǹkan tọ́mọ yín ṣe yahoo ni wọ́n ṣe àwọn adẹ̀jìyẹ ní school you understand tí irú ọba lọ lógún ọdún ó tó máa bá
àwọn míì wà ẹ́ cheat wọn wàláì kádàrá àwọn ò ṣe kankan o but kò ní forgive yín wọ́n ti sọ fẹ́yìn kan pé ẹ má tọwọ́ bọ kíní tẹ́ ẹ ṣe yìí ẹ ti kọ̀ ẹ tọwọ́ bọ. You have to be careful. ẹ share mi ní experience. This is on point by 2 using my words for this. Bye for now.